bẹ́ẹ̀ ni bó ti rí nu àtúndé bá ti sọ nígbà tá à ń lọ pé a tún fẹ́ ètò tá a ṣe yóò ní apá kejì náà rèé o ohun tí a sì fẹ́ tanná sí nípa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọlúwàbí èèyàn jagunjagun tí Ọlọ́run máa fún ṣe sí bó ṣe rí nínú nígbà ayé ogun ojúkú náà o bá ṣe ń gbókìkí Benjamin Adékúnlé ńgbà náà ní bẹ́ẹ̀ ni nígbà yẹn òkìkí ọkùnrin kàn lálálá lójú ogun bẹ́ẹ̀ ni àìkú sógun o àjàyè lógun tiwa ṣùgbọ́n a ti ṣe àkíyèsí àwọn nǹkan tó léwu ní àwọn ìbéèrè àti dáhùn tí ò yẹ ká máa gbọ́ lórí afẹ́fẹ́ tí àwọn oníròyìn kan tí bóyá wọn kọ́ṣẹ́mọṣẹ́ ni bóyá tẹ̀ pé iṣẹ́ àti ọtí mọṣẹ́ jù ni òye mi tí wọ́n ń béèrè tí wọ́n sì ń fi àyè fún ìdáhùn ṣùgbọ́n a rí i pé nítòótọ́ àwọn ló ti gbọ́ yín tí ẹ bá ń gbọ́ ẹ jẹ́ kí bàbá wa Sunday Igboho kó gbọ́ ń tà ń wí kán náà bó ti le kán sọ̀rọ̀ mọ́ níwọ̀n kódà àwọn tí wọ́n jẹ́ oníròyìn tó yí wọn ká pápá àwọn akọ̀wé oníròyìn kan fi òté lé irú ẹni tó lè wá fọ̀rọ̀ pa wọn lẹ́nu àti irú ìbéèrè tán lè béèrè jẹ́ pé ẹ̀tẹ̀ nígbé sáfẹ́fẹ́ rárá ìyẹn ni lónìí ìṣe ni a fẹ́ ṣí àwọn ọ̀tọ̀kùlú àwọn olórí ìlú àwọn tí wọ́n ń fi 2023 tí wọ́n fi rẹ̀ wọ́n tẹ́ kí ọwọ́ lè bá Yorùbá láti gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ láti máa pa wá bí ẹn pẹran tí ò sì ní lákòóso ẹ tó bá ní làákàyè á mọ̀ pé ọwọ́ ìjọba àpapọ̀ ni wọ́n fi ń mú wa tí nǹkan kan ewu ń wu wá tà rẹ́nì kankan dá sí lẹ́nì gbèjà wa ó di pé ká gbèjà ara wa tí wọ́n sì tún gbógun tí bá ṣe ń gbèjà ara wa yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jágbà Yorùbá la fẹ́ bá sọ̀rọ̀ o bàbá ẹ káàbọ̀ sórí ètò torí pé ẹnìkan yìí dá sí orí ètò báyìí wọ́n sì ti mọ̀ wá papọ̀ torí náà ẹ káàbọ̀ sórí ètò bàbá wa kan láwọn lónìí bá ti sọ tá a sì lérí apàdà wá wípé ètò apá kejì rèé torí náà ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ bá wa pe àwọn tí ọ̀rọ̀ kàn láwọn olórí ilẹ̀ Kóòtù Òjíire láti ṣí wọn níyè kán má jẹ́ kí ọ̀rọ̀ 2023 kó tà wá sóko ẹrú àrímọ́bọ ẹ ṣí àwọn èèyàn létí bàbá. ẹ ṣe olóòtú orúkọ gidigidi lọ́wọ́ yín lọ́wọ́ àlùyọ yóò wà pẹ̀lú wa. báàmì. ẹgbẹ́ àwọ̀ gbà o. àmín. gẹ́gẹ́ bí a ṣe ń ṣe òun náà látún bẹ̀rẹ̀ báyìí. so kọ́lọ́dún rẹ̀ kó fún wa ṣe. àmín. ogun tá a rẹ̀ ń ṣe náà kọ́lọ́dún jó néèrè. àmín o. kó sì káàkiri gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ ó dé kálukú sì fi ti gbọ́ owó sí àjà mú lò. so mo dúpẹ́ gan gidi. so orúkọ mi ní Abdulwahid Ọ̀kanláwọn. so wọn bíbí ilẹ̀ Oòduà tí mo jọ mọ Ìbàdàn. ẹ ṣe. tọ́ bó ṣe rí báyìí a ní kí ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣí àwọn olórí ilẹ̀ Oòduà létí ewu tí ń bẹ ńlẹ̀ ká má jẹ́ kí ó ká wa mọ́ ká tó dìde torí 2023 ó súnmọ́ wa lóòótọ́ ṣùgbọ́n dàbẹ́ òun ní gbẹ̀wù dání tí wọ́n fẹ́ fún Yorùbá láti lé wa lẹ́fàásẹ̀ kúrò lórí ilẹ̀ bóyá kò yẹ lòmíì ẹ bá wa tàn mọ́lẹ̀ sí fáwọn èèyàn o bàbá. ẹ ṣe olóòtú ẹgbẹ́ òkú gbà fún wa. ń bá mi yín. ìjọ ò lè tíya. àmín. sẹ́ni àkọ́kọ́ tí mo tẹ̀ kọ́ fẹ́ bá àwọn olórí wa sọ. bẹ́ẹ̀ lórí àwọn lọ́balọ́ba ni o ìjòyè ni o gbogbo àwọn àgbààgbà ni o baálẹ̀ ni o mágàjí ni o gómìnà sí ni o mínísítà sí ni o kọmíṣánná sí ni o ọlọ́pàá ni o ọ̀gá sójà ni o tá a jẹ́ dọ́mọ Oòduà. nǹkan tí mo tẹ̀ kọ́ fẹ́ gbà wà mọ́ràn náà ni wípé wọ́n má jà sùn o wọ́n má jà sùn o ká má sùn o ó rí i pé n ti ń bẹ́ ńlẹ̀ ó lágbára gan o ó sì dàgbẹ́ pé àwọn náà mọ̀ ọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ ọ́n rí ọ̀pọ̀lọpọ̀ tó wá ń rí wọn ò ní lè sọ jáde fáwọn tí ò rí nínú àwọn àgbààgbà lu kí wọ́n fi hàn wọ́n gidi pé ẹ̀yin èèyàn wa má jà sùn táwọn fojú ríre tẹ̀yìn ọ̀bà rí táwọn ríre o kí wọ́n máa jẹ́ kọ́ hàn sáwọn àgbààgbà tó kù tí ọ̀bà rí pàápàá jùlọ nínú àwọn ọmọ ológun ọlọ́pàá tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ní tí wọ́n fojú rí pọ̀ ọyẹ kan náà máa tu kọ́ máa sọ fáwọn bàbá wa wọ́n máa já wọn lọ́ba ọmọ káwọn pé ewu ń bẹ o ewu ń bẹ pàápàá jùlọ ewu tí ń bẹ náà ni wípé ìbò 2023 tí ń bọ̀ yìí nínú èrò ọkàn tèmi nígbà tí wọ́n kà fẹ́ máa fi pẹ́ẹ̀tì wa yàtọ̀ fún yín gan tẹ́ bá tún wá rí bí àwọn olórí wa míì bá gbégbèsè tí wọ́n bá fẹ́ pé wọ́n fẹ́ máa tí wọ́n bá ti pọ́n ti fẹ́ máa tọ́sí ibi tí wọ́n mọ̀ pé wọ́n gbọ́dọ̀ tọ́sí ẹ̀kọ́ mọ́dé wàhálà wọ́n lè pọ́n fún contract
wọ́n á fún ní contract 6 million ó yá lọ ṣiṣẹ́ yìí lọ sí báyìí láti pa wọ́n lẹ́nu mọ́ tí wọ́n sì lè gbowó yẹn níṣẹ́ kí Yorùbá gbowó yẹn ká wá ń ná sílé fún gbogbo ohun tá à ń fẹ́ wọ́n á gbà wọ́n fi sí wọn kó àfẹ́ sí bísínẹ́sì wọn ò ní ṣe gbogbo nǹkan yẹn náà ó sì léwu ewu ń bẹ ẹ̀yìn rẹ̀ burú ọlọ́ọ̀bá kó ṣàánú wa pàápàá jùlọ ẹwà wọn àgbààgbà lú wa lọ́balọ́ba lú wa ìjòyè lú wa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nìsín àná àkókò mọ̀ wọ́n mọ̀ pé ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí bàbá wa kan ní Ondo sàbákùrẹ́ ni Falóró tí àbíkí wọn ń pè wọn. ok Fáláyé. no Falóró yàtọ̀ Fáláyé ìmọ̀ jí Báláyé gbé ìbára ọ̀tọ̀kùlú Yorùbá ni wọ́n jí gbé wọ́n lọ rí gbà tí wọ́n bá rí gbẹ́rìn sí tí wọ́n bá rí gbaní sí dáwọ́ padà ní sí kí la fẹ́ sí. èyí ò tó lọ́nu ilẹ̀ Yorùbá nù sórí bẹ́ẹ̀ bàbá wa Falóró ti ti pa ọmọ rẹ̀ ọmọ tó gbẹ̀mí lé kí ni bàbá ń gbé kí ni bàbá mú sí ní ìsìndísìn àwọn tó padà sọmọ ti kú àbí òtí kú ṣé yẹn dá sí yẹn dùdú mo sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun kí ni àwa ní máa ronú ká ronú pé bó la sì bọ́nu yà bóyá o sì ní jẹmọ ilẹ̀ kóòtù rí ojú rẹ bóyá o sì ní ìfẹ́ jẹ wá kí wọ́n já gbígbèsè tí òfin lè jẹ wá ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ wá ẹ̀kejì wá ní pé àwọn olórí wa yìí àwọn àgbààgbà lú lọ́balọ́ba kí wọ́n mọ̀ wọ ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ pé ọ̀dà wọ́n má gbèsè mí wọ́n máa mọ̀ yìí pé àgbàlagbà náà ti di àkìtàn gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ tí wọ́n bá ń gbọ́ wọ́n máa gbé mi kí wọ́n máa wo ibi tí à ń lọ. ẹ là ń pè ní ẹgbẹ́ àgbà. wọ́n máa wo ibi tí à ń lọ ẹ wo tí àwọn oníròyìn kó Sunday Igboho sí tẹlifílẹ̀ rẹ̀ ti fi ń bọ́ tí ń jábọ̀ irú ọ̀nà àrọ̀ gbogbo yòókù náà ti ń gbọ́ àrọ̀ wọn kí wọ́n sẹ́bi kí wọ́n gbé sùúrù jẹ kí wọ́n gbà pé ọmọdé ni wọ́n gbà pé ọmọdé ni pé ọmọdé yìí náà máa láti ṣe wọ́n gbà láti ṣe ló ṣe kó mójú kó mbẹ́ etí ń ṣe o ní kí wọ́n wò ìjà ti ń dáhùn híìmù ẹ̀ ní kí wọ́n wò èròǹgbà ẹ̀ ní kí wọ́n dì mú èròǹgbà tọ́mọ ẹ̀ gbé dání yìí ní ẹja focus ẹ má jà wo pé àṣìṣe tó bá ṣe rè pàápàá jùlọ àwa Yorùbá ẹja pera wa ẹja pera ṣàkíyèsí ká ṣọ̀kan ká bá ṣọ̀kan lọ́dà tá a bá ṣọ̀kan wàhálà ni àwọn ẹni ó sì fẹ́ ká ṣọ̀kan kí ni máa rí nǹkan wa mú wọn fẹ́ ká ṣọ̀kan wọn ẹja ṣọ̀kan ẹja kún un. ohun kan pàtàkì tí mo tún wò ó yẹ ká ṣàkíyèsí ní àwọn bàbá wa tán mú àwọn Fúlàní lọ́rẹ̀ẹ́ bàbá mo fẹ́ kí ẹ rán wọn létí Àfọ̀njá o Àfọ̀njá mọ̀ nífẹ̀ẹ́ Fúlàní o ṣùgbọ́n àwọn náà gbọ́ wọn tẹ̀kù dà táwọn máa pa Àfọ̀njá àbí kí lẹ́ni wo yí bàbá. tó olóòtú bẹ́ẹ̀ ṣe wílé kú rí àwọn olórí wa náà ta ni ò mọ tá a sọ nípa ti ọ̀rọ̀ Àfọ̀njá yìí kò sẹ́ni tí ò mọ̀ nù wọn Àfọ̀njá ìjẹ́bi iṣẹ́ sọ ọ̀rẹ́ Fúlàní ni nígbà òdójú ẹ̀ bá náà wọ́n pa. àwọn wọn pa wọn àti ẹ̀ lọ́rẹ́ wọn ni mọ́. so wọn pọ́ra wọn ni mọ́ so nídìí èyí àwọn pípù sì lè ti hàn mílẹ̀ kan náà ní gbogbo ẹni tó bá ti jọ̀rẹ̀ gan-an ìná fẹ́ láti hẹ́ẹ̀ ló máa kọ́kọ́ yanjú ẹ̀. so àwa ń pe àwọn lọ́balọ́ba níjòyè ní baálẹ̀ láwọn olórí wa àwọn ọ̀tọ̀kọ̀lú wa olóṣèlú wa gbogbo wọn pátápátá tẹ́ ń ṣòwò màálùú tẹ́pọ̀n fúláyé náà lẹ kó màálùú sí lọ́dọ̀ ẹ mà fura wọn ní pánsó ò fura pánsá já náà lọ fura jáde góńdé ọba fura wọn ló ẹ fura torí pé nísìnyí àwọn pípù tẹ kó màálùú fún wọn ti mọ ìrìn àjò yín wọn ti mọ̀lú lọ ti mọ gbogbo ẹ ti fọ̀nà hàn wọ́n ẹ gbogbo agbègbè ti fi hàn wọ́n wọ́n ti mọ̀nà tí wọ́n lè gbà gbogbo ìrìnàjò tí wọ́n rìn bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ án tí wọ́n bá fẹ́ pa nísìnyí wọ́n ti mọ̀ bí wọ́n sì ní pa yín. àlọ́wọ́ kan ẹ̀yin ò sì ní fura. bí t'Àfọ̀njá. bẹ́ẹ̀ bá rí anísẹ́ kàn ní àrìn àpẹ́ bọ́yà àwọn kìnìún ìwádìí lẹ́ẹ̀kan tí wọ́n gbé gbèsè gbòòrà lójú ẹsẹ̀ lójijì sẹ́ẹ̀mọ̀ tọ́pẹ́ bá tiẹ̀ múra wọn lẹ̀ ní ẹ̀ mọ̀ pẹ́ fèsì wọn bẹ̀rẹ̀ nígbà tẹ̀ múra wọn lẹ̀ lójijì so nídìí èyí èmi ń fàsìkò ìrọgbọ ẹ̀yin olórí wa o ẹ̀yin lọ́balọ́ba níjòyè ẹ̀gbọ́n ṣàkíyèsí ẹ dákun ẹ̀sùn kẹronú ẹ̀gbọ́n ṣàkíyèsí ẹ̀jẹ̀ amúra gbogbo tá à ń wí ẹ má jọ jí àbámọ̀ fún yín o torí pé wọ́n ní ẹni tí ọba múra àbámọ̀ nìkan yàgbẹ́ lẹ́gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ má jẹ́ àbámọ̀ ọ̀kan ọ̀rọ̀ fún wa bá a ṣe wí lọ́tún lósì níwájú lẹ́yìn ẹ̀yin náà jókòó ẹ̀rọnú ń pa ẹ̀ ìgbésẹ̀ bá yẹ kẹ́ ẹ gbé lọ́wọ́lọ́wọ́ bá ẹ gbé ní àsìkò táwọn ẹ gbé kódà ẹ má jẹ ọpẹ́ mọ́ ní kíákíá ní kẹ́ẹ̀bẹ̀ sí ní gbé bá a ṣe ń sọ yìí àwa tá à ń sọ yìí o ọmọdé la jẹ́ sí yín o àníláka ètò yín o àlọ́gbọ́n tó yín o àmọ̀yàn tó yín o àlówó tó yín o ṣùgbọ́n ntọ́lọ́ ń gbé sí papò tó agbárí ti àtàwá náà sọ jáde bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́
ẹ dákun ẹ bá ní mú sí ẹ bá ní mú lò mo tún fàsìkò náà mo tún fi ń rọ̀ yìí ẹ ṣàánú wa ọmọkùnrin kékeré tó gbégbèsè yìí Sunday Igboho ẹ ṣàánú wa lórí ẹ má dáadáa ẹ bá ní tì lẹ́yìn ìrànwọ́ tẹ̀yin náà lè ṣe kì í sọ̀tá yín o kì í sọ̀tá yín gbogbo àṣetọ́ bá ṣe ń bẹ̀ fún yẹn mójúkò ń bẹ̀ ẹ ṣàánú ẹ wọlá pé ìdí ń jà fún ilẹ̀ Oòduà ní ń jà fún tó bá sì ṣàṣìṣe ẹgbà pàṣìṣe nu ọmọdé sì móríra kọ́ máa ra lẹ́nu òun ẹ̀yìn àgbà náà tó fún yín o ẹ ṣàánú ẹ dákun torí Ọlọ́run ẹ bá ní foríjì bó bá ń ṣe ẹ bá ní foríjì ẹ gbé gbogbo ìbínú ẹ gbé mi ẹ bá ní tìlẹ́yìn gbogbo àwọn ọ̀nà tẹ́ bá lè gbà tẹ́ bá pè é tẹ́ bá sọ̀rọ̀ ẹ pé ẹ bá sọ̀rọ̀ ẹ fún mọ̀ràn ẹ tọ́ sọ́nà báyìí ni ó ṣe báyìí ni ó ṣe eléyìí má ṣe báyìí èyí má ṣe báyìí tó dáa náà nù ló ṣe gbà fún wa lórí ìdíyà. ẹ kú ohun bàbá làákàyè yóò mọ̀ níjọba o ẹ pẹ́ fún wa sẹ́rí àwa tí àtẹ̀wá jẹ́ ọmọ kóòtù òjìrì bá ti ń sọ ní gbogbo ìgbà yìí ọpọlọ wa pé kò yẹ kí owó sọ wá dẹrú pátápátá kò yẹ kí ipò kó sọ wá dẹrú pátápátá ẹ̀yin gómìnà ibi tẹ́mi ti ń ṣòwò tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá o ẹ mọ̀ wípé àwọn kan wà nú ẹkún báyìí pẹ̀lú ìpòhùn rere gbogbo èyí tó ká Sunday lára tó lọ sí òkè ògùn lọ gbogbo ẹ̀ kò yẹ ká rọ́mọ Yorùbá kan ọmọ kóòtù òjìrè kó tún lóun máa gbógun tì í tàbí takò torí ọ̀rọ̀ òṣèlú ẹ fò òṣèlú lẹ̀ báyìí o torí pé ìlú tó tòrò lòṣèlú wà o tẹ bá rò pé yóò rọrùn pé èèyàn kú ẹ tó bá fẹ́ kú kó kú ẹ tó bá fẹ́ kú kó kú tó bá jẹ́wọ́ gan-an ló wá kú kọ́ kí ni wàá ṣẹlẹ̀ torí náà ẹ jọ̀wọ́ à ń rọ̀ yín Yorùbá wọ́n ti dúró sẹ́yìn yín o ẹ̀yin ọmọ Oòduà ẹ dìde o ẹ má ríra yín bí olóṣèlú báyìí o ẹ ríra ní àjàjàgbara o ọpọlọ yín ẹ jẹ́ òṣìṣẹ́ ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tó jẹ́ Yorùbá ẹ̀yin ológun tó jẹ́ Yorùbá ẹ̀yin tẹ́ jẹ́ lọ́ọ̀yà ẹ̀yin alágbára ìbílẹ̀ ẹ̀yin tẹ́ ojú ṣòwò ẹ má tako Sunday báyìí o kó tó pẹ́ jù torí náà torí pé àkókò kò bá wa dọ́rẹ̀ẹ́ pé àáwọ̀ ọgbọ́n dá sí tí kìíní òfin máa gùn jù báyìí lọ bàbá ẹ ti fún wa nímọ̀ràn àdúpẹ́ púpọ̀ ìmíì náà kò ní pẹ́ kò ní jìnnà yóò jáde ibi abábà lọ dé tá a bá tún mú padà wá ẹ mọ̀ gbọ́ o torí náà bàbá kí àwọn aráalé pé ó tún di. tó mo kí gbogbo ẹ̀yin aráalé o ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sáré sọ kí n tó kí yín ẹ sọ pápá mo tún kí ẹ̀yin gómìnà wa ẹ̀yin alágbára ìlú wa nípa àwọn ọmọ kéékèèké tí wọ́n ń dá wàhálà alẹ́ káàkiri ìlú tí wọ́n ń jà káàkiri nìsín ẹ bá ní orientation wọn ẹ bá ní gbígbésẹ̀ ẹ bá ní orientation wọn ẹ bá ní kó wọn jọ ẹ fún wọn lẹ́kọ̀ọ́ ẹ wáṣẹ́ fún wọn kí wọ́n ríṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá ti níṣẹ́ lọ́wọ́ nìsín wọn lè ṣe wàhálà kankan báyìí mọ́ ọwọ́ tó di ẹlẹ́dẹ̀ ránṣẹ́ ẹ bá ní orientation wọn gbogbo wọn pápátá wọn ní ìdíṣẹ́ láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti fún wọn nímọ̀ràn láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti tọ́ wọn sọ́nà torí irú wọn náà ni ó tún wù lọ́la náà mo fàṣìkò yìí mo fi rọgbọ ẹ̀yọ́ síwájú wa ẹ ṣàánú wa lórí ẹ̀ o ọlọ́ba yóò gbàdúrà wa o gbogbo ẹni tẹ́ gbọ́ wa o ojú yín ò ní fọ́ o ìtì yín ò ní di o láti pàyà àtìláfíà o orúkọ mi ni Abdulwaheed ọ̀kan láwọn wọn bíbí ìlú Ìbàdàn ọmọ kóòtù òjìrè dúpẹ́ fún yẹn ṣé o. ẹ ṣé bàbá a máa rí bá o ẹ jọ̀wọ́ ẹ má jà fi gbogbo ọ̀rọ̀ ṣòṣèlú o ẹ bá ń gbọ́ ẹ má lóṣèlú ni o ẹ fòṣèlú lẹ̀ báyìí o bí bẹ́ẹ̀ kọ́ ewu ń bẹ o à ń dágbére létò báyìí a tó padà wáyé náà làwọn àbá o ẹ ṣé púpọ̀ orúkọ mi ni olùfà pàmákẹ́ ló tì mí sẹ́rí tẹ́ bá ti ń rí wa ẹ máa share ẹ̀ fáwọn èèyàn ẹ subscribe lórí YouTube gbogbo tẹ́ bá ti ń wò wá ẹ jẹ́ kẹ́lòmí náà rí ẹ̀yin náà ṣiṣẹ́ inú ẹ̀ náà ni àjọ ń jàjàgbara ni Ọlọ́run fún wa ṣe ojú ẹ̀mí wa ni ó sì ṣe kò ní sẹ̀yìn wa o àlàáfíà o.